pé kí ni kó jẹ́ ìdájọ́ wọn nínú sẹ̀ríà. Ẹni ó bá pààyàn báwọn ṣe pààyàn pípa ní Quran chapter 5 verse 32 Ọlọ́run ní ẹni tó ẹ̀mí kan bá ti ọwọ́ rẹ̀ bọ̀ ìjìyà tí ń bẹ fún ìjìyà tó yẹ pé gbogbo ẹni tó wà láyé ló pa ni. Ní Quran chapter 5 verse 33 Ọlọ́run wá ní ẹni tó bá wá dóòlà ẹ̀mí kan ẹ̀san tí ó máa wà fún ni pé gbogbo ẹni ó wà láyé ló dóòlà ẹ̀mí rẹ̀. Ẹ sì rí pé bàbá kan sí Kánò ní àbí Sókótó tí wọ́n fẹ́ pa àwọn Christian tó kó bí 100 wọn tó kó sínú mọ́ṣáláṣí rẹ̀ tí ó jẹ́ wọ́n pa wọn. Ètí Islam ni a máa ṣe nù. Àwa mùsùlùmí ò sì gbọdọ̀ yàkà. A gbọdọ̀ bá a bá fẹ́ pa nǹkan ọ̀sìn a gbọdọ̀ pa ń pakúpa ká tó ṣe èèyàn. Now Ọlọ́run ní tá a bá fẹ́ pa ẹran ẹ mọ́ nínú iléyá a gbọdọ̀ jẹ́ ẹran mẹ́ta mẹ́rin ó dúró pọ̀ káwá ìwọ lákọ̀ọ́kọ́ pa wèrè tiẹ̀ tọ́ranjú kan tiẹ̀ náà ló kù a gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n ní tá a bá tún wá fẹ́ pa àwọn ẹran yẹn ká tún jọ́bẹ̀ ó mú kọ́ mọ́ bàa jẹ́ pé wọ́n suffer prolong death níbi tá a ti wá mọ̀ pé Islam ẹ̀sìn àánú ni àwọn èèyàn sì gbọ́ ń bì ni kí ló dẹ̀ tí ó wọ́n sì gbọ́ ni pé in Islam the quantity is the majority. Èèyàn dín lọ́pọ̀ jù náà àtà ń pèrà mùsùlùmí ẹ̀rẹ́ lómìnira tó bá wá sí wáàsí nítòsí àti níjìnà tí wọ́n máa ṣe gangan ẹ̀ ti máa rí gáàrù nínú ẹni tí ń ṣe wáàsí nígbà tá a sì rí ní Quran chapter 12 verse 76 gbogbo ń tẹ́nìkan mọ̀ Ọlọ́run wàfà ọkà kúlù sí ilimi alim bẹ́ẹ̀ mi ṣe wà ń bí nísìn Ọlọ́run lọ́mọ yẹn tí ń gbọ́ wá ń lé tí mọ̀ wọ́n ju tèmi lọ. So gbogbo eléyìí ẹ bá ti rá àwọn tí ń fi màá sakọ tí ń soge gbogbo wọn àwọn aládàáwò nù wà nù àní sì ń kó bá wá jù tí a bá sọ wọn mọ̀ rò ni kì í sì sọ̀rọ̀ ni ẹ ń sọ akọni mi ń ṣe nù wọn ẹ dà mọ̀ kí mo ní mọ̀. Ọ̀dà àdúpẹ́ lọ́dọ̀ yín Alhaji wa Daud Dàmọ́ Alága mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ní sàríà dé yìí sàríà orílẹ̀-èdè kan ṣoṣo la ní apá àbíkan wọ́n ń lo sàríà níbẹ̀ apá ọ̀dọ̀ wa ń bì kò sí sàríà tí irú ìṣẹ̀lẹ̀ tó wáyé bá ní ìsìn lọ́hùn òfin wo ni wọ́n fi kọ́ àwọn èèyàn tó dẹ́rú ẹ̀ wò lọ́hùn sófin sàríà wọn ò fi dá sàríà fún ọ̀rẹ́ àbáwò àbófin gidi ti tọ́jẹ́ ti gbogbo Nàìjíríà sófin ò ní kọ́ lófin báyìí. Ṣé mi lẹ̀ ń bi báyìí. Bẹ́ẹ̀ ni bàbá. Ṣe rí ní Nàìjíríà tá a bá ti wà nílùú yìí Ọlọ́run kò sí nǹkan kan tó pamọ́ nínú Islam Quran chapter 4 verse 59 ẹ̀tàkàdé verse 60 Ọlọ́run ní yá ayọ́ aládìí àmánu àti òlà wà àti rasul wà ulul amri minkum ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tòjíṣẹ́ ẹ gbà fáwọn aláṣẹ àlè tí ìlú sẹ̀ríà ń bí àfi tí National Assembly bá fọwọ́ sí tán yányá tí a gbé kalẹ̀ ẹgbọ́ èyí táwọn ń lò ní ìsìn oníbi tọ́mọ àwa náà ń lo sẹ̀ríà lọ́yọ̀ state ń bí gbogbo ọjọ́ àlàmísì lọ́jà bá àmọ́ màmá dájọ́ sẹ̀ríà bẹ́ẹ̀ nǹkan mẹ́ta la wá ń ṣe ń bẹ̀ tí ọkọ lòfin ní ìjọba Nàìjíríà ọ̀rọ̀ marriage wọ́n fẹ́ kọ ọ̀rọ̀ wọn kọ̀ọ̀kọ̀ ọ̀rọ̀ wọn ó pin ogún níta ń ṣe nu táàbà wá sí gbogbo ẹ̀ ní nọ́mà yóò di pé wọ́n fọwọ́ sí lọ́hùn káàsì wàá lè mọ̀ pé ń tẹ̀ sọ yẹn ṣebí ní 2009 tó jẹ́ adájọ́ àgbà Nàìjíríà lónìí ló dájà Kàchálà lọ́jọ́ náà ní tí Kàchálà ṣe tí wọ́n ṣe sí Deborah náà táwọn ará dáradá àwọn eléyìí ò sì lè dá nǹkan sí wọ́n ti mú gbó wọ́n ti mú mú kú mu wọ́n èso máa rí nítorí ó ṣe ń jọ́ náà nìyẹn wọ́n wá dá ẹjọ́ yẹn wọ́n gbé lọ sí High Court ní High Court wọn ọ̀rẹ́ jọ́ dá wọ́n tún gbé lọ Appeal Court ní Appeal Court Justice olórí adájọ́ tòní lọ́dá ó ní wọ́n lọ pa àwọn ọmọ náà so nínú òfin tá a lè lò ní ìsìn òfin Nàìjíríà ni wọ́n náà ni wọ́n lò kí wọ́n sì pa wọn ni wọ́n ti dolórí ibú ayé àtọ̀run bí wọ́n ṣe wà àwọn tí wọ́n pa Deborah. Ok, o tó lè fẹ́ àdìdè ẹja abẹ́ ìlàkúlẹ̀ ọjà pápá.